ǹjẹ́ pásítọ̀ Túndé Bakare kò ti padà lẹ́yìn àwọn El-Rufai báyìí? ọ̀kan nínú àwọn àgbójúlé àwọn Nasiru El-Rufai àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ tí wọ́n fi ń ṣe fúlẹ́ńgẹ káàkiri tí wọ́n sì ń lérí ní gbogbo ìgbà pé àwọn yóò rí i pé àwọn lé Tinubu dànù lọ́dún 2027. àfàìmọ̀ kí àgbójúlé náà má ti já dànù báyìí nítorí pásítọ̀ Túndé Bakare tí wọ́n ti ń rò pé yóò wà lẹ́yìn àwọn ọkùnrin ajíhìnrere náà ti lọ sílé ààrẹ Bọ́lá Tinubu lẹ́kọ̀ọ́. òkú ọdún 3 ti kúrò lálejò sàárè, bẹ́ẹ̀ ni ìjà ló dé tí orin dòwe. ó pẹ́ tí Tinubu àti Bakare ti ń ṣe, pàápàá láàrin ọdún bíi 15 kan sẹ́yìn báyìí. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà, bí Bakare àti Tinubu ṣe jọ ń ṣe, bẹ́ẹ̀ náà ló jẹ́ ọ̀rẹ́ gidi lòun àti Nasiru El-Rufai. ọ̀rẹ́ wọn sì lágbára débi pé ìgbà kan wà tí wọn kò lè ṣe kí wọ́n má rí ara wọn. àmọ́ nígbà tí nǹkan kò tún rí bí wọ́n ti jọ rò ó sí mọ́, ohun tó pa wọ́n pọ̀ náà ló tún tú wọn ká. wọ́n sì ṣe gààyà fúnra wọn díẹ̀ ná kó tó tún di pé wọ́n pàdé láìpẹ́ yìí nígbà tí El-Rufai fi gbogbo ohun tó ń ṣe sílẹ̀ tó sì wá pásítọ̀ Bakare lọ. El-Rufai kò dédé lọ sọ́dọ̀ Bakare. ọ̀rọ̀ kan náà tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni. ní ọdún 2010, El-Rufai ló wà nídìí bí pásítọ̀ Bakare àti ààrẹ àná Muhammadu Buhari ṣe pàdé ara wọn, tí Buhari sì fi Bakare ṣe igbákejì rẹ̀ tó jẹ́ wọ́n jọ kàmpéènì títí láti gbàjọba lọ́wọ́ Goodluck Jonathan ní 2011 ni. nígbà náà ni àjọṣe gidi kan wà láàrin àwọn àti Bọ́lá Tinubu pàápàá, tí wọ́n ti nígbàgbọ́ pé Tinubu yóò jẹ́ kí ẹgbẹ́ rẹ̀ ìyẹn ACN bá àwọn ṣe tí àwọn yóò fi lè gbàjọba náà. àmọ́ láàrin agbami, Tinubu yùn wọ́n nù nígbà tí iná wọn kò wọ̀ mọ́, kálukú sì rìn gba ibòmíì lọ. nígbà tí àwọn Bakare bá ọ̀dọ̀ Buhari lọ, Tinubu ṣàtìlẹ́yìn tiẹ̀ fún Jonathan. lẹ́yìn ìdìbò, àwọn Tinubu wà nínú ilé, wọ́n sì tilẹ̀kùn mọ́ àwọn Buhari, pásítọ̀ Bakare àti El-Rufai mọ́ta. fún ohun tó ṣẹlẹ̀ yìí, àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí tún yẹra fúnra wọn díẹ̀ nítorí òṣèlú ti sọ òkúta pẹ́yìn tó ká sáàrin wọn. wọ́n wà bẹ́ẹ̀ títí di àsìkò tí wọ́n tún jọ dá APC sílẹ̀, tí wọ́n sì bá ara wọn sọ̀rọ̀ pé tí a kò bá gbàgbé àrò àná, a kò ní rẹ́ni àbá ṣeré, tí wọ́n sì tún bá eré àníyàn wọn bọ̀ títí tí Buhari fi gbàjọba. àsìkò tí Buhari fẹ́ gbéjọba sílẹ̀ ní wàhálà míì tún dé láàrin àwọn èèyàn yìí. bẹ́ẹ̀ Buhari náà ló sì dá a sílẹ̀ o, níbi tó ti ń fi eku kan ṣoṣo rẹ ọmọ bíi 15. ọ̀rẹ́ lòun àti Ìbíkúnlé Amósù, òun sì ni àwọn èèyàn rò pé yóò gbé ìjọba náà fún nítorí ohun tó wà láàrin ara wọn. kódà àwọn tí wọ́n mọ àjọṣe tó wà láàrin Amósù àti Buhari, tí wọ́n mọ̀ pé Amósù ló mú Buhari dé ìdí òṣèlú ilẹ̀ Yorùbá, mọ̀ pé kò sí ẹni yòówù tí yóò gba ipò ààrẹ lọ́wọ́ Buhari ju òun Amósù lọ. wọ́n lóun ni yóò gbé kinní ọ̀hún fún nítorí àjọṣe wọn. àwọn míì tí wọ́n mọ̀ pé tí kò bá sí Tinubu ni Buhari kò lè di ààrẹ, tí Tinubu fúnra ẹ̀ sì ti sọ bẹ́ẹ̀ ní gbangba, tí rò pé kò sí ẹlòmíì tí yóò bá dù, Tinubu ni yóò gbéjọba ọ̀hún fún. Yẹmí Ọ̀ṣínbàjò tó ti bá Buhari ṣiṣẹ́ ọdún 8 wà níbẹ̀, àwọn èèyàn ni wọ́n ti mọ ọwọ́ ara wọn. kò sí ìdí kan tó fi tún gbọ́dọ̀ gbéjọba fẹ́lòmíì ju Yẹmí igbákejì ẹ̀ lọ. bẹ́ẹ̀ sì ni Túndé Bakare tó ń wọlé àwọn Buhari nígbàkigbà tó bá ti fẹ́, tí òun náà sì ti ríran pé òun yóò di ààrẹ. kò sẹ́ni tó rò pé kò ní di ààrẹ ní 2023 lóòótọ́. yàtọ̀ sí àwọn tí ọ̀rọ̀ tí wọ́n hàn sí gbangba yìí, àwọn míì tún pọ̀ rẹpẹtẹ tí wọ́n ti rò pé àwọn lè di ààrẹ. nínú àwọn yìí ni Rotimi Amechi, Lawal Mamman olórí ilé ìgbìmọ̀ asòfin ìgbà náà, Godwin Emefiele, Yahaya Bello àtàwọn míì bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ Buhari ni gbogbo wọn gbójúlé. ṣùgbọ́n Ọlọ́run nìkan ló mọ irú ẹ̀dá tí Buhari fúnra ẹ̀ jẹ́, nítorí bí gbogbo wọn ti ń dòòyì ká yìí náà ló ń rẹ́rìn-ín, tí kò sì sọ pé òun kò ní gbéjọba fẹ́nìkan tàbí pé ẹnìkan lòun yóò gbéjọba náà fún. kò sẹ́nìkan tó mọ ohun tó wà lọ́kàn ẹ̀ rárá. ohun tó jẹ́ kí Túndé Bakare jáde sí gbangba kó wá kojú Tinubu nìyẹn. bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe òun nìkan ló jáde, tí Kúnlé Amósù náà jáde, tí Káyọ̀dé Fáyẹmí jáde àtàwọn míì. síbẹ̀ ọ̀rọ̀ pé Bakare tó ti ríran tẹ́lẹ̀
tí gbogbo èèyàn sì ti ń wò lójú pé yóò wọlé kó padà wọlé lásìkò ìbò primary APC kì í ṣe ohun tó dùn mọ́ ọkùnrin oníwàásù náà nínú tàbí tó lè mú mọ́ra títí. Ìjà abẹ́nú náà sì wà tó ń bá ààrẹ tuntun náà jà bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe ohun tó ṣe é sọ síta. Nígbà tí ọ̀rọ̀ náà yóò fojú hàn síta, àwọn El-Rufai tí wọ́n ní àwọn jà kí Tinubu lè wọlé àmọ́ tí Tinubu kò jẹ́ kí wọ́n fi òun ṣe mínísítà fi bínú kúrò nínú ẹgbẹ́ APC ó lóun lọ sínú SDP. Ó sì bẹ̀rẹ̀ sí rí àwọn aṣáájú Nàìjíríà gbogbo kiri láti sọ fún wọn pé òun kò sí nínú ẹgbẹ́ náà mọ́, òun ti wà nínú ẹgbẹ́ tuntun. Àwọn yóò wá ẹgbẹ́ gidi tí yóò gbàjọba lọ́wọ́ Tinubu ní 2027 nítorí bí àrùn kan bá wà tó ń bá Nàìjíríà jà lọ́wọ́lọ́wọ́ yìí, Tinubu làrùn náà. Àmọ́ gbogbo àwọn tó rí kò sí èyí tó la ariwo lọ bí ìgbà tó rí pásítọ̀ Bakare. Níwọ̀n ìgbà tí àwọn èèyàn ti mọ̀ pé ó ṣeé ṣe kí pásítọ̀ náà máa bínú nítorí tí kò wọlé ìbò àwọn APC àti pàápàá nítorí ohun tí Buhari ṣe fún un tó fi sílẹ̀ sáàrin agbami tó sì padà lẹ́yìn ẹ̀. Paríparí rẹ̀ sì ni pé lẹ́yìn tí El-Rufai rí Bakare lọ́jọ́ 9 oṣù kẹta ọdún yìí, àwọn méjèèjì kò sọ ohun tí wọ́n ríra fún síta. Gbogbo èèyàn sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láàrin ara wọn pé ṣé Túndé Bakare ó ṣe báyìí bá Tinubu jà ní gbangba ni. Àwọn kan sì gbà pé ìjà náà tiẹ̀ ti bẹ̀rẹ̀. Bakare ti kọ̀yìn sí Tinubu, ó bá àwọn El-Rufai lọ. Àbí irọ́ ni àbí òótọ́ ni ohun tí àwọn èèyàn ń jiyàn ẹ̀ rèé nígbà tí pásítọ̀ Bakare jáde lásìkò ọdún àjíǹde tó kọjá yìí tó sì fi hàn pé òun ti ní Tinubu sínú tẹ́lẹ̀ nítorí àwọn ọ̀rọ̀ tó sọ, ọ̀rọ̀ líle gbáà ni. Bakare ní lákọ̀ọ́kọ́ kí Tinubu kọ́kọ́ mọ̀ o pé òun kì í ṣe Ọlọ́run. Níwọ̀n ìgbà tí kì í sì ti ṣe Ọlọ́run, kó sinmi gàlàlà, kó sinmi à ń hùwà bí Ọlọ́run. Ó kọrin ìwọ kọ́ ló dá mi, ìwọ kọ́ ló dá mi, ó sì ń hùwà bí Elédùmarè, ìwọ kọ́ ló dá mi. Bakare ní gbogbo nǹkan ló ń bàjẹ́ sí i láyé Tinubu. Kí ló wáá dé tí nǹkan kúkú burú fún mẹ̀kúnnù báyìí lásìkò tí òun ṣèjọba? Ó sọ̀rọ̀ bí owó epo bẹntiróòlù ti gbówó lórí tó. Ó sọ̀rọ̀ bí owó dọ́là ti lọ sókè tó. Ó sọ̀rọ̀ bí àwọn èèyàn kò ṣe rí iṣẹ́ ṣe tó. Lẹ́yìn náà ló wá sọ̀rọ̀ sí àwọn aṣòfin wa. Ó ní ilé ìgbìmọ̀ aṣòfin wa kò níṣẹ́ gidi méjì tí wọ́n ń ṣe mọ́ báyìí ju ọ̀rọ̀ ìjà láàrin obìnrin àtọkùnrin lọ. Ìyẹn níbi tí ààyè gbà wọ́n dé àti pé wọ́n ti di irinṣẹ́ tí Tinubu ń lò láti fi àṣẹ sí gbogbo ohun tó bá fẹ́ nítorí àwọn ilé ìgbìmọ̀ náà ló wọ̀wọ́ jù lọ láti ìgbà tí democracy yìí ti bẹ̀rẹ̀ ní 1999. Torí àwọn ilé ìgbìmọ̀ tí wọn kò lè dá ronú tàbí dá kinní kan ṣe lọ́wọ́ ara wọn ni. Wọ́n ní Tinubu ni wọ́n ń tẹ̀lé káàkiri bí ẹni tí kò lérò tiẹ̀ lọ́kàn rárá. Ọ̀rọ̀ tí Bakare sọ yìí pẹ̀lú ìrìn àjò tí àwọn El-Rufai rìn lọ sọ́dọ̀ ẹ̀ ló jẹ́ kí ọ̀pọ̀ èèyàn pinnu pé ọ̀rọ̀ náà ti bọ́ sórí wàyí. Bakare ti tẹ̀lé àwọn El-Rufai lọ pátápátá. Wọ́n ní bí kò bá sá ní ìjà nínú, ọkùnrin oníwàásù náà kò lè jáde wá bẹ́ẹ̀ yẹn kó wá sọ irú àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé bẹ́ẹ̀ sí olórí ìjọba tó ti jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tẹ́lẹ̀. Àwọn yìí ní bí Bakare bá ní ọ̀rọ̀ kan nínú, níwọ̀n ìgbà tí òun àti Tinubu ti mọ́ra lọ́jọ́ pípẹ́, yóò wá ọ̀nà láti wá ṣàlàyé kiri náà fún un lóhùn nìkan ni. Àmọ́ nígbà tí kò ti pe Tinubu sẹ́yìn kó bá sọ irú àwọn ọ̀rọ̀ yìí tó jẹ́ gbangba ló ti gbé e sáyé, ó ti hàn pé ìjà ọjọ́ kìíní kò tí ì parí. Kàkà kí ìjà náà sì parí, ó ń le sí i ni. Bẹ́ẹ̀ ní tòdodo, àwọn ọ̀rọ̀ tí pásítọ̀ náà sọ sí Tinubu kì í ṣe èyí tó ṣe é pamọ́ra bẹ́ẹ̀. Ohun tó lè dùn àwọn tí wọ́n bá ń ṣèjọba ni. Àmọ́ bí ọ̀rọ̀ náà ti le tó, àwọn Tinubu kò dáhùn o. Kódà kò sí ẹni tó sọ̀rọ̀ sí pásítọ̀ Bakare nínú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. Daniel Buhala tó sọ̀rọ̀ tún kan sára sí pé ẹnìkan kì í pohùn má gogo lẹ́nu ni Bakare ṣe, pé tinú ẹ̀ ló sọ jáde yẹn o. Ohun tó ṣe wá ya àwọn èèyàn lẹ́nu nígbà tí wọ́n gbọ́ pé Bakare wà nílé Tinubu lọ́jọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù karùn-ún tí a wà nínú ẹ̀ yìí. Fọ́tò kì í purọ́ ni wọ́n fọ̀rọ̀ náà ṣe. Ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ Tinubu tó jẹ́ alukoro fún un ló gbé e jáde pé Bakare wá sọ́dọ̀ ààrẹ nílé ẹ̀ ní Ìkòyí níbi tí wọ́n ti jọ ní àjọsọ. Wọ́n ya fọ́tò níbi tí Bakare àti Tinubu ti ń bọ ara wọn lọ́wọ́. Nígbà tí Bakare sì jáde, ó bá àwọn oníròyìn sọ̀rọ̀. Àmọ́ ó ní ọ̀rọ̀ tóun àti Tinubu jọ sọ mọ̀sínú mọ̀síkùn ni o, pé òun àti ààrẹ ti jọ sọ̀rọ̀.
òun kò sì ní sọ ohun tí àwọn jọ sọ fẹ́nìkan. ó ní gbogbo ohun tó wà lọ́kàn tòun bí nàìjíríà yóò ti dára ni. Bakare ní òun fẹ́ àjọṣe tó dáa láàrin àwọn ará òkè ọya àti àwọn ará ìsàlẹ̀ odò ọya, pé àjọṣe tó lè mú ìdàgbàsókè wá ni, tí yóò sì jẹ́ kí nàìjíríà di orílẹ̀-èdè gidi lágbàáyé. Pásítọ̀ Bakare sọ báyìí pé mo bá President Bọ́lá Tinubu ṣèpàdé ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ o. inú mi dẹ̀ dùn pé ó gbà mí lálejò. mo nígbàgbọ́ pé ọlọ́run yóò ràn orílẹ̀-èdè wa lọ́wọ́. ọ̀rọ̀ tí èmi àti ààrẹ jọ sọ inú àwa méjèèjì ni yóò jọ wà o, kì í ṣe ọ̀rọ̀ àgbéjáde torí wíwo lẹ́nu awo ń wo. ọlọ́run tó wà lẹ́yìn ẹ̀ tó sì ń tọ́ ọ sọ́nà kò ní jẹ́ kí orílẹ̀-èdè wa rì. kàkà bẹ́ẹ̀ orílẹ̀-èdè wa yóò dìde sókè nàró lásìkò tiẹ̀ yìí ni, tí òun náà yóò fi lè fi ipa rere tí ò ní parẹ́ láéláé sílẹ̀. ohun tí mo fẹ́ rí ni orílẹ̀-èdè alálàáfíà, orílẹ̀-èdè tí àwọn ọmọ nàìjíríà ti ran ara wọn lọ́wọ́. mo ń fẹ́ rí àjọṣe tó dáa láàrin gúúsù àti àríwá ilẹ̀ wa, kí ìlọsíwájú ńlá lè dé bá gbogbo wa. ohun tí pásítọ̀ Bakare wí nìyẹn, táwọn èèyàn sì ń sọ pé pẹ̀lú irú ọ̀rọ̀ yìí ọkùnrin náà kò ní padà lẹ́yìn Tinubu mọ́ nìyẹn o, àti pé bí kò bá ti padà lẹ́yìn Tinubu yóò ṣòro kó tó bá àwọn El-Rufai ṣe. èyí tó túmọ̀ sí pé bìrìbìrì láyé ń yí, ohun tó kọjú sí ni lónìí ó lè kọ̀yìn sí ni bódọ̀la. ní ti pásítọ̀ Bakare, ẹlẹ́ṣin ti rí oògùn ejò ṣe o. ẹlẹ́ṣin wà lókè, ejò wà nísàlẹ̀. yóò ṣòro kí ejò tó sáré gòkè tọ̀ ẹlẹ́ṣin lọ. ẹni bá sọ tinú ẹ̀ jáde nìkan lórí oògùn ìbẹ̀rù ṣe. gbogbo ayé pàápàá ló ń wo ibi tí àjọṣe tuntun yìí yóò yọrí sí o. Ọláyíwọlá alága ló ṣe àtúpalẹ̀ àbẹ̀wò yìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. ẹ kú kalẹ̀.